Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá. Ànábì wa tí jẹ́ Muhammad tó jẹ́ òjíṣẹ́ gbẹ̀yìn látọ̀dọ̀ Ọlọ́run ọba wa. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá wọn sàábé ànábì àti gbogbo àwọn tó bá wọn ṣiṣẹ́ papọ̀ tí Islam fi rinlẹ̀ lágbàáyé tó báyìí. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá gbogbo àwa tá à ń wo ètò yìí náà àti àwa tí ẹ̀ ń wò. Àmín. A kí n káàbọ̀ sórí ètò yìí, ètò tí a ti ń dára lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Lónìí, a bá bàbá wa ọlọ́lọ́ọba Ìlọrin ṣéèwù wallahu ya'simuka minan nas la tahafu darakan wala tasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. A bá wọn dáwọ́ ọ̀dùnnú lórí yíyàn tí wọ́n yan ìmámù àgbà fúnlùú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀, Sheikh Muhammad Bashir Dasuki Imam Fulani gẹ́gẹ́ bí ìmámù àgbà tuntun fún ìlú Ìlọrin. A bá wọn dáwọ́ ọ̀dùnnú rẹ̀ púpọ̀ pé Ọlọ́run ṣamọ̀nà wọn, Ọlọ́run tí ń ṣe bẹ́ẹ̀ fún wọn kó mọ́ padà lẹ́yìn wọn láéláé. A tún wá bá bàbá wa ìmámù tuntun náà yọ̀ pé wọ́n kú oríire o, Ọlọ́run jẹ́ kí wọ́n fi ẹ̀mí gígùn àti àlàáfíà ara kí wọ́n fi lò. Ọ̀dọ́ ìmámù ni wọ́n, Ọlọ́run ti wá ṣe wọ́n lágbàlagbà pẹ̀lú òpó tọ́lọ́run fún wọn. K'Ọlọ́run jẹ́ kí wọ́n di arúgbó ìmámù. Àmín. A bá gbogbo ìlú Ìlọrin àtàgbègbè rẹ̀ àti gbogbo Kwara àti Nàìjíríà yọ̀ lórí ìmámù olóríire tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ yàn fún wa. Kókó èyí la máa fi ṣe ọ̀rọ̀ sọ lónìí torí a ní ọ̀rọ̀ tá a fẹ́ bá aráàlú sọ. A sì lọ́rọ̀ tá a fẹ́ bá ìmámù tuntun sọ àti àwọn àìmọ̀ gẹ́gẹ́ bí olùtọ́wasọ́nà lórí responsibility wọn àní tá a fẹ́ bá wọn sọ. Wọ́n á gbọ́ kan nínú àwọn ọ̀dọ́ àfáà tọ́jọ́dọ̀ bí ìmámù tá a ṣẹ̀ṣẹ̀ jẹ́. Ó gbé wọn wá sórí ètò lónìí gẹ́gẹ́ bí ẹnìkan tá a mọ̀ pé ètò tá à ń ṣe yìí àwa pẹ̀lú wọn tí ń jọ ń ṣe é tipẹ́. Àwọn bàbá dọ̀rọ̀ làákàyè àtọ̀rọ̀ ọ̀mọ̀. Àwọn tó dáńtọ́ la máa ń pè ní gbogbo ìgbà. Wọ́n bá tún wá dásìkò kan bọ́rọ̀ bá kan ọ̀dọ́, àmọ́ àwọn ọ̀dọ́ àfáà tí a pè. Mo kí Dr. wa Ibrahim Abubakar Ẹlẹ́kẹ́ tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam láwùjọ wa. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah wa barakatuh. Hayyakumullah. Wa iyyakum. Marhaba bikum. Alhamdulillah. Ká tó tẹ̀síwájú, Ọlọ́run mi wá wò pẹ̀lú pípè sọ́dọ̀ àwọn èèyàn ńlá pàtàkì láwùjọ wa. Wọ́n pọ̀, àmọ́ àkà mẹ́rin nínú wọn tọ́kàngùn sí wa ń bí. Bá wa ìmámù àgbà tìlú Ìlọrin tàná, Sheikh Muhammad Bashir Imam Fulani tí wọ́n lò bíi 43 years láyé náà
kọ́lọ́n tó pè wọ́n sọ́dọ̀ wọ́n jẹ ní 1983 Ọlọ́run wá pè wọ́n sọ́dọ̀ ní àìpẹ́ yìí kọ́lọ́n kó bá kí wọn kó bá gẹ̀ wọ́n. Àmín, àmín. Professor wa Badamasi Lanre Yusuf ọ̀kan nínú àwọn àgbà àfà I would say in Africa ìlú yìí náà ni wọ́n ti jáde Ọlọ́run pé àwọn náà sọ́dọ̀ at the age of 69 láìpẹ́ sísìn ọ̀kan nínú àwọn àgbà onímọ̀ nínú ẹ̀kọ́ tòde òní ìyẹn former vice chancellor University of Ilorin Professor Abdulgani Ambali Ọlọ́run pé àwọn náà sọ́dọ̀ ìyá wa àgbà Alájà Rukayat bá ti molúwa sí tán máa fi wákà yin Ọlọ́run yin ànábì tí wọ́n sì ń fi wákà tọ́ wa sọ́nà wọn náà sì lè tọ́lọ́run lọ. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a dákọ̀ yìí kò mọ bẹ́ẹ̀ ṣùgbọ́n a fi tàwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe ìpìlẹ̀ láti lè fi tọrọ fún gbogbo àwọn tiwa tí wọ́n ti lọ kọ́lọ́n kó bá foríjì wọn kó mójú kó lẹ́ẹ̀fì wọn ó sì wọn lẹ́ni àlìjánná àwọn tó ń fi sílẹ̀ ọlọ́mọ dààmú wọn ọlá la ilaha illallah ọlá bisimilayi kul huwa Allah bisimilayi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Lórí kìtìwá náà mọ̀ tí ìyá nísìn káké mauzatain kọ́lọ́n kò ṣe bẹ́ẹ̀ fún wa bisimilayi rahman rahim kul a'udhu birabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri nafathati fil 'uqad wa min sharri hasidin idha hasad bisimilayi rahman rahim kul a'udhu birabbin nas malikin nas ilahin nas min sharri waswasil nas alladhi yuwaswisu fi sudurin nas minal jinnati wan nas àmín. Tó láìpẹ́ yìí Ọlọ́run yan ìmáàmù àgbà tuntun fúlù Ìlọrin ẹni tọ́lọ́run wá yàn ní Sheikh Muhammad Bashir Dasuki Imam Fulani gẹ́gẹ́ bí ìmáàmù àgbà tuntun at the age of 42 ètò fi hàn pé nínú àwọn ọ̀dọ́ lọ́lọ́run tí máa gbé iṣẹ́ dìde ńgbà tí wọ́n yàn ànábì náà ńkọ́ ọwọ́ 40 lọ́lọ́run yàn gẹ́gẹ́ bí òjíṣẹ́ ó sì jíṣẹ́ yẹn for 23 years kọ́lọ́run tó pè sọ́dọ̀ padà bọ́ bá rí bẹ́ẹ̀ àbẹ̀ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ kó bá ṣe àmọ̀nà imam tuntun kí lè rí sí ìmáàmù tí bàbá wa ọlọ́lọ́ọba Ìlọrin ṣẹ̀ṣẹ̀ yàn fún wa tí wọ́n sì wé láwàní fún wọn láìpẹ́ yìí. Alhamdulillahi rabbil alamin a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli inna hadha la fi sufil ula sufi Ibrahim wa Musa. Lákọ̀ọ́kọ́ a kí bàbá wa àgbà ọlọ́mọ adótì ọlọ́mọ dáyìn láàmú gbogbo tí ń jẹ́ Muslim Media Watch Group ọlọ́mọ jù bàjẹ́. Tí èèyàn bá jòkó nílé gan yóò máa pẹ́ ìṣiṣẹ́ ká tó wá pẹ́ ẹni tó bá wà nínú iṣẹ́ náà àtẹ̀yìn àti gbogbo àwọn tí wọ́n ń pọ́n yín lọ́wọ́ tí gbogbo kinní náà fi ń jẹ́ ṣíṣe Ọlọ́run mọ́sàájà bá ń bi tó lérè la hawla wala quwwata illa billahil aliyyil azim. Nítorí àsìkò ọba Ìlọrin ọba mùsùlùmí ni. Allahu akbar. Ọba mùsùlùmí a mọ̀ wọ́n pẹ̀lú nǹkan márùn-ún ṣùgbọ́n kí n ka mẹ́ta. Àkọ́kọ́ a mọ̀ wọ́n pẹ̀lú ìjùpájùṣe juraju ọkàn lẹ̀ fọlọ́hun. Allahu akbar. Ẹlẹ́ẹ̀kejì a mọ̀ wọ́n pẹ̀lú ìbọ̀wọ̀ àti ìgbé ọlá fún mímọ́. Allahu akbar. Ẹlẹ́ẹ̀kẹta a mọ̀ wọ́n pẹ̀lú ìṣedéédé. Allahu akbar. Mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí kankan tá a rí yọ kúrò nínú ìwà ìṣesí àti àdámọ̀ bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin. Allahu akbar. Ṣéhù tírú wọn àwọn bí wọn bá yẹ̀yàn sóyè àbí wọ́n sọ wípé ó dá a fún wọn ní responsibility máa ṣe báyìí ká má gbàgbé gbogbo ìran àfà nílọrin ìsọlúmi ọmọ kí o ṣe àlímì ni wọn. Masha Allah. àyànmọ́mọ́ Fúlàní o àyànmọ́mọ́ gbogbo ayányán à ń jọmọ fún bàbá wa lọ́lá ọba ìlú Ìlọrin. Masha Allah àti gbogbo agbègbè ẹ̀. tí bàbá wa bá wá fún wa tó bá wá gbé iṣẹ́ kan fún kan nínú wa wọ́n ti ṣe ìwádìí débi tí Ọlọ́run ní kí wọ́n orí ṣe dé títí dìgbà tí wọ́n ń ṣe fún tọ̀hún sípò
ìròyìn eré ni wọ́n gbọ́ nípa ẹ̀ ló jẹ́ wọn ó fi sí. Allahu Akbar. mo fẹ́ kí gbogbo aráàlú underline ọ̀rọ̀. ìka tọ́tọ́ sí mú ni bàbá wa ọlọ́lá ọba Ìlọrin máa fi romú. ní dédé ìgbà tí wọ́n ń fi ohun tọ̀hún sípò. Allahu Akbar. bí ìmáàmù tàná bó ṣe yẹ nígbà tí wọ́n yẹ̀ wọ́n tí wọn ò sì bàjẹ́ títí tọ́lọ́run fi pè wọ́n sọ́dọ̀ padà. Allahu Akbar. so tán bá lójú wo la fi rí a fi ojú wípé àfáà Alimi Agba ló yan bàbá wa Imam Muhammad Bashir Dasuki nísìnyí. Masha Allah. nítorí wípé bàbá wọn bá jẹta. àní bàbá ṣé Alimi gan-an níbi ó ti sẹ̀ nítorí wípé bí àtọ̀ bá kú ẹni ó látọ̀ kò kú. Masha Allah. àtọ̀ àfáà Alimi ò kú títí dìsín. bẹ́ẹ̀ so àfáà Alimi ò kú dìsín. bàbá wa àfáà Alimi náà wọ́n wà lórí àlééfà títí dòní. àwọn akpèyàn ní Alimu àmọ́ wà wò kójú wo la fi rí tí wọ́n ṣe ojú mímọ̀ náà ni. Masha Allah. ọlọ́run sàjà rí bàbá pẹ́. àmín àmín lórí àlàáfíà. àmín àmín. tọ́ ẹ ti ṣàlàyé pé ntọ́tọ́ ni bàbá wa ọlọ́lá ọba Ìlọrin ṣe àwa náà sì rí bẹ́ẹ̀. ìmáàmù ti wá wé láwàní wọ́n sì ti di àáfàá fún gbogbo Ìlọrin àti gbogbo agbègbè àti Kwara lápapọ̀. bí wọ́n bá ń pe àwọn àáfàá ní Nàìjíríà lónìí kò gbọ́dọ̀ yọ chief imam ìlú Ìlọrin ilẹ̀. kódà bí wọ́n bá ń pe àáfàá láfíríkà bó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀ ní ṣe ẹ má ní ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ fún ìmáàmù àgbà ìlú Ìlọrin tuntun ọ̀dọ́ nínú àwọn onímọ̀. bàbá n ta àríkọ lọ́dọ̀ yín ni pé ìyá tí ń fọmọ ẹ̀ lọ tí ń fà lọ́wọ́ lòde tọmọ náà wá fẹsẹ̀ kọ ọmọ wọn wá bú ẹkún ìyá wa náà àwọn tí wọ́n dúró tí wọ́n ń wò bí ìyá wọn ti ń fà lọ ní lẹ́bọ̀ọ́ náà àwọn wá tún bú ìyá wọn pé ọmọ fẹsẹ̀ kọ tó yẹ kó kí pẹ̀lẹ́ kó tó wá náà wọ́n wá pe ọmọ mọ́bìnú jàre wọ́n rẹ̀ dákẹ́ wọ́n nù lójú náà wọ́n wá fún bisikíìtì. ẹ̀sìn ọmọ wo ti màmá rẹ̀ wọ́n wá fún bisikíìtì. ìbéèrè tí ń bi gbogbo ọ̀jọ̀gbọ́n tó rọ́jọ̀gbọ́n lẹni tí ń bá ń gbọ́ ètò yìí. Allahu Akbar. ìbéèrè tí ń bi gbogbo ọ̀jọ̀gbọ́n ni pé ta ló lólùfẹ́ ọmọ òun. ìyá ni o tọbọmọ wí. ẹ ṣeun nítorí wípé bí ọmọ òun ṣe kọsẹ̀ òun eré ìyá òun nìyá òun ti gbọ́. Wow. bàbá wa ìmáàmù tuntun torí kọ́ dà mo fẹ́ lè pẹ́kẹ́ mọ́ bí mi ń béèrè yìí mo fẹ́ lè pẹ́lẹ̀. Allahu Akbar. torí bàbá wa ìmáàmù tuntun ní ayé tí yín mọ́. Allahu Akbar. ayé wa ayé Ìlọrin ló kù tẹ́ fẹ́ lò. Masha Allah. lọ́jọ́ eré tí yín mọ́. gbogbo wa yìí la dá ọjọ́ eré wa pọ̀ fún yín pé kẹ́ ẹ máa lò ó. kìí ṣe pé káwọn kú láyé là ń wí o ìtumọ̀ rẹ̀ ni wípé kọ́dẹ̀ ni ó lè bí yín ó di dandan kó pè yín ní bàbá wa. Masha Allah. wá ní gbádùn kan gbádùn má láyé. àwọn ọ̀jọ̀gbọ́n ò rí mi gbọ́yé. ní ọ̀nà táwọn ọ̀dọ́ máa fi rò pa àwọn fi gbádùn ó ti dèwọ̀ fẹ́yìn. Masha Allah. nítorí wípé á bí ọ̀jọ̀gbọ́n èèyàn ipò àtẹni tí wọ́n fi sípò èwo ló wúwo jù. Allahu Akbar. àga àtẹni agbésẹ́rí àga èwo ló tóbi jù. Allahu Akbar. bá mi àga tóbi ju ẹni agbésẹ́rí àga lọ. Masha Allah. ìdí nìyẹn tó fi já sí wípé ẹni èèyàn lè fún gbárùn lónìí kọ́dà nípò táyé bó bá jẹ gómìnà nísìn yóò máa pàṣẹ ní yóò sì máa ṣe yẹsà nísìn. bẹ́ẹ̀ni kódà ká lè bí lọ́mọ ká lè kó lè jọmọ ọmọ fún ni. kódà kó lè jọmọ ọmọ fún ni. ìtumọ̀ rẹ̀ ni wípé àyè tẹ́ ẹ wà ń lẹ́ wò kì í ṣe ẹ̀yin tẹ́ ẹ jòkó lérí ààyè òun. Masha Allah. nítorí wípé gbogbo ẹni tí ń bá ń wo ẹ̀yin tí ò wo ààyè òun yóò kàbùkù gẹ́gẹ́ bó ti já sí pé tẹ̀yin náà bá wọra yín tẹ́ wo ààyè òun Ọlọ́run ò ní jẹ́ kàbùkù. Àmín àmín àmín. nǹkan méje ni mọ̀nà tí mo ní bóyá kí n wá mú mẹ́rin. bàbá wa ìmáàmù náà ti ń gbọ́ báyìí àwọn tó sì súnmọ́ wọn náà ń gbọ́ wọ́n máa rán wọn létí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kan lè máa tọ ìlànà tẹ́ fẹ́ gbé kalẹ̀ yìí. ìmọ̀ràn méje lẹ fẹ́ fún chief ìmáàmù Ìlọrin tuntun ẹja gbọ́ alákọ̀ọ́kọ́. bàbá lábẹ́ ìmọ̀ràn òun ẹ̀jẹ̀ ń wílì kó má dàbí àgbà yóò máa fún mi mọ̀ràn ni àgbà wípé gbogbo ẹni Ọlọ́run bá pè ní gíga àtọ̀ rẹ̀ máa ń ga ni.
Allahu akbar. àmọ́ pé ti ga láti lẹ̀ ṣùgbọ́n tó fi lè má nẹ́bì sọ fún àwọn sàhábà wípé ẹ bá mi sọ̀rọ̀ Allahu akbar. ọ̀rọ̀ kankan ò gbúdọ̀ wúwo láti bá yín sọ tá a bá ti fọpọlọ sọ. Masha Allah. Tá a fi làákàyè gbé kalẹ̀. Masha Allah. Bàbá ìmọ̀ràn àkọ́kọ́ ni. Náà. Gbogbo ọjọ́ táwọn èèyàn ń congratulate bàbá wa lórí ìkànnì kan lórí rédíò tèmi ti ń ṣètò. Àdúrà lèmi ń ṣe fún wọn. Allahu akbar. Nítorí wípé nínú ipò ẹ̀sìn the end will always justify the means. Tí ẹ báyìí tí ì ṣe débi kọ́lọ́hún ó kí yín kò tí ì sí congratulation. Allahu akbar. Ìbéèrè ní bàbá aláàrù tó bá wa gbé ẹrù bóyá pẹ̀rẹ̀ ni àbí àpò èlùbọ́ ni àbí ata ó bá gbé débi tá a fẹ́ tó wá ṣe pé ńgbà tá a gbé lé lérí ni làwọn ń kí kú oríire sáà mọ̀ bóyá yóò jẹ gbèsè lójú ọ̀nà. ó ti sọ láyọ̀ náà. só ti sọ láyọ̀ náà. Allahu akbar. Ẹ lọ bí ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́ ẹ fẹ́ sọ. ọ̀rọ̀ àkọ́kọ́ nù. Ẹ tí ì sọ. Ó nẹ́nu ipe kí bàbá ó rí nírí wípé kèétí di ìdùnnú ó challenges leléyìí. Responsibility challenge. Congratulation ò tí ì wáyé bí wọ́n bá ń ṣe fún yín ẹ sá máa ṣe àmín Ọlọ́run lórí bí mo ṣe fẹ́ kó rí. Ẹ ṣeun bá mi. Ọ̀kan nù. Number 2. Ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun ni wípé ká tó débi tá à ń lọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà là á máa ya ibi tá à lọ. Ibi tá a wá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn là á máa bá pàdé tí èé sà àwọn tá a fẹ́ bá rìn tó já sí wípé ògédé wípé ibi tá a lọ la ya òun ni ló já báwọn èyí òun rìn níjọ́ tá a bá ti bọ́ sí ibi tá a ń lọ ká sọ́ra fẹ́ni tá a bá rìn. So ẹlẹ́ẹ̀kejì ni pé bàbá ti di ìmáàmù àgbà fún ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ náà. Àwọn tí wọ́n mọ̀ bá rìn àtàwọn tí ó mọ̀ bá wọn rìn wọ́n gbọ́dọ̀ wà selective. Tí wọ́n jẹ́ àwọn èèyàn tó pegedé níwà àti lẹ́sìn. Sẹ́ni bẹ́ẹ̀ ti yan yìí ń túmọ̀ sí pé inú mi dùn kẹ́ ẹ̀ rí mi gbọ́. Àwọn aráalé náà sì ń gbọ́. Àwọn tí bàbá ìmáàmù ọmọ bá rìn kí wọ́n pegedé níwà kan sì pegedé lẹ́sìn. Kọ́lá àfa kan ní àdélmárí ìlà àti alùpàṣẹ kọ̀rí náà. Ẹ má béèrè lọ́wọ́ yẹn bó ni wàá rẹ̀ ti rí. Àwọn tí wọ́n ti ń bá ṣe ni ẹ béèrè lọ́wọ́ rẹ̀. Bàbá ìmáàmù ti wúwo kọjá kájú wọn síbì kan àbí kí wọ́n jura wọn síbì kan táyọ̀ máa wá wò pé níbẹ̀ òun náà. Allahu akbar. Wọ́n ní show me your friend. And I will tell you who you are. Ó di méjì báwọn. Ó di méjì. Kán sọ ẹni tí ó bá wọn rìn kán sì sọ ẹni tí wọ́n bá rìn. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta. Náà. Kí bàbá wa kí wọ́n má bínú bàbá ìmáàmù. Kí wọ́n mà lámàdájú wípé kò sí tó tí máa yọ tó jẹ́ tí máa jẹ́ kẹ́mi ọba kan ogun tayọ ìgbàfà fáwọn tí ń bẹ pẹ̀lú ọba kan. Tọ́ ẹ̀yin ẹbẹ̀ ń dáadáa. Gbogbo ọjọ́ tí wọ́n bá fọ́ ilé kan bí báyìí ìṣòro fún yàn láti lé ọba kan mú. Nítorí tí wọ́n bá ti fọ́ kẹ́ ẹ tó débi tọ́ba kan wà gbogbo àwọn kan yòókù ó ti ṣùrùgbó wọ́n wá gba díẹ̀ lára rẹ̀ wọ́n gba díẹ̀ lára rẹ̀ gbogbo àwọn àṣàìsì kan náà. Allahu akbar. Tí ewu bá lọ tán wọ́n wá dá agbára òun padà fún ọba wọn. Náà. Mo fẹ́ kí bàbá ìmáàmù ó mà lámàdájú wípé eléyìí ipò yìí ààyè yìí láwàní yìí iyì àké ni. Allahu akbar. Kí ni iyì àkèrè? Bù fún mi bù fún ọ. Allahu akbar. Nítorí wípé bí à ń bá ayé bọ̀ ní 42 years ago tí bàbá wa ìmáàmù tàná ọlọ́ba sàlékùn kẹ́ wọn tí wọ́n lò ayé ò tí ì dáyé social media kò tí ì dáyé ayélujára. Bọ́lọ̀mù ti ní kí wọ́n máa pọ́n bàbá wa lé káwọn náà ó fi àpọ́nlé sọ àwọn èèyàn dọ̀dẹ̀ kí wọ́n ó lè gbà fún wọn pẹ́. Masha Allah. Ìyẹn ni pé gẹ́gẹ́ bí olórí wọ́n jọ ní ààyè òun ní àtẹni tí ń ṣáájú àtàwọn tí ń tẹ̀lé wọn àti jàmá. So ntọ́lọ̀ ń bá ní ọ jáde láti ibẹ̀ tí gbogbo yín jọ ní. Làdáni tó mú kọ́kọ́rọ́ mọ́sálásí lọ́wọ́ tí ò bá sílẹ̀kùn mọ́sálásí lè má mọ̀ jàmá ọ̀tẹ̀ ní rílé wọ̀ wọn ò ní rílé Ọlọ́run wọ̀. Náà
ó di mẹ́ta nù. Òun ni wípé gbogbo ọjọ́ tá a bá ti dé ipò kan nǹkan mẹ́ta ayé máa ń gbàgbé rẹ̀ nípa yẹn. Tọ́ wọ́n wá so mára ipò. Wọ́n so mára ipò téèyàn wà. Tọ́ ẹ sá o. Alákọ̀ọ́kọ́ lọ́jọ́ eré. Allahu Akbar. Wọn ò mọjọ́ tẹ́lòmíì dépò. Tọ́ máa gbọ́ kó ti lo 40 years Ọlọ́run bá a sí bàbá ìmáàmù yìí lárúgbó ìmáàmù Ọlánàbí lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n máa ti lo 50 years. Ìmáàmù yìí máa pẹ́ mẹ́. Ẹ wá béèrè lọ́wọ́ ẹni tí ń sọ báwọn pé ọmọ ọdún mélòó ni ìmáàmù, ọmọ ọdún mélòó ni ìwọ ti wọ 80, ọmọ ọdún mélòó ni ìmáàmù gan nígbà táwọn náà jẹ. Allahu Akbar. Lẹ́yìn tí ń ṣàfihàn wípé ọjọ́ eré yín kọ́ la yóò kà mọ́. Ọjọ́ eré ọjọ́ ipò yín ni wọ́n kà. Bó lọ́jọ́ ipò òun ó ti jẹ́ ọjọ́ tí Ìlọrin ó máa sọ wípé tàwọn àgbàlagbà tó ti lọ là ń sọ pé ó dáa, eléyìí tó dáa jù èyí ń lọ. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo oore àti ìdàkejì tí máa ṣẹlẹ̀ nínú ìgbà ayé ègbé mú ètò mọ ọjọ́ mú ètò mọ ìgbà mọ́. Wọ́n ó so mọ́ ipò. Tọ́. Kò sí tí gbà ò lè pé ó gbé wa. Kọ́nà kí wọ́n má jẹ́ ìmáàmù, kò sí tí gbà ò lè pé wa. Bó o ní ó ti já sí pé kì í ṣe pé sábà bí ẹ̀yin ni nǹkan tí Ìlọrin ó fi ṣe pé tí ó fi ṣẹlẹ̀. Ẹ má gbàgbé tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí o. Ọmọ tí ìyá rẹ̀ ń fà lọ tó kọsẹ̀. Tí ìyá wa nà. Ẹni ó nà òun ló fẹ́ràn rẹ̀ ju ẹni ń kí lọ. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́ẹ̀kẹta, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sí ìwà mọ́ ìwà yẹn. Kọ́nà ní ọjọ́ bá pẹ́ tó lè bínú ní tó máa ń bínú máa ń bínú. Ṣùgbọ́n níjọ́ tẹ́yàn bá dérí ipò, ó di dandan fún yàn láti sọ ìwà òun torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀wù máa mú. Ó dàbí ẹni pé pọ́ǹtì ẹlẹ́ẹ̀karùn-ún lẹ mú wá òun yìí pé ìwà ìmáàmù ti dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀, but kan tó wá sọ ìwà hù léyìí tí ó mú pé àfi ìmáàmù Ìlọrin náà. Bàbá wù mí kí n mú kàn sí ó dàbí òní pé méjì. Gbogbo ẹni ó bá jẹ́ ìmáàmù sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ ò wúlò mọ́. Allahu Akbar. Ìdí èèyàn ara rẹ̀ ló wúlò. Kí ló wí? Kí ni ń ṣe? Ẹ ṣeun, ìbò ló wà. Nítorí ìbéèrè tá a bá bira wa. Kí ló wí? Kí ni ń ṣe? Níbo ló wà? Bàbá, ìbéèrè tá a bá bira wa ni wípé ẹni tí wọ́n tó ṣe pé tí wọ́n máa jẹ tó ga jù ńlẹ̀ yín lẹ ti jẹun. Akibaru. Ajá wa bí wọ́n ń bolẹ́ tẹ́ sàtífíkẹ́ẹ̀tì sí pé ẹ fẹ́ fi wáṣẹ́ ń bolẹ̀ ń wá lọ léyìí tí ń túmọ̀ sí wípé gbogbo ilé kéwú tẹ́ ti gba sàtífíkẹ́ẹ̀tì kò káyé mọ́. Ẹ yọra yín kúrò ní inú ilé kéwú kan, ẹ yọra yín kúrò nínú sect kan. Bákan kan ni mí, ẹni ó jẹ́ àlùsúnà tó jọ́ máa lọ́rin ọmọ yín ni, onísúfí tó jọ́ máa lọ́rin ọmọ yín ni, ẹni tí ò tẹ́ ẹ̀sìn kankan náà méjèèjì ọmọ yín ni. Ilé kéwú tẹ́ ẹ ti jáde. Kèése akọ́dé yìí tẹ́ ẹ tí ì jáde gbogbo wọn yẹn gbogbo ilé kéwú ni ti yín. Torí eléyìí hùn bá sọ kẹ́ẹ̀rọ ìfẹ́ pé ẹni yìí mà ṣe dáadáa fún mi, ó lè jẹ́ káwọn yóò tó yín síbi kan. Allahu Akbar. Lódodo. Náà tọ́ èyí tí ó wà jẹ́ lẹ́ẹ̀keje tèmi rántí. Náà. Ìmọ̀ ìtẹ́ fẹ́ fi kún tí ó jẹ́ lẹ́ẹ̀keje, àmì èyí tèmi rántí ni pé kí bàbá wa Imam kí wọ́n lọ́ra gbọ́rọ̀, kí wọ́n sì lọ́ra fèsì gan. Kí wọ́n lọ́ra fèsì. Kí wọ́n lọ́ra gbọ́rọ̀ kí wọ́n sì lọ́ra fèsì. Gbogbo ń tá a bá gbọ́ kó jẹ́ òdodo kódà bẹ́ni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù lọ́wọ́ sọ fún ni. Bàbá, ní tí mo fẹ́ wí gan. In ja'akum fasiqun binaba'in fatabayyanu. Bàbá. Torí bẹ́ẹ̀ bá ti dépò tó tóbi, àtẹni tó fẹ́, àtẹni tí ò fẹ́, ní ó máa gbé ọ̀rọ̀ wá lọ́nà tó dùn. Bá a bá fìfẹ́ tá a ní sẹ́ni tó gbọ́rọ̀ wá gbọ́rọ̀, á ṣe ẹsẹ̀ gbé tó bá rí pé ní tó gbé wá bá wa kì í ṣe ní tó jòdò. Bàbá òdodo ọ̀rọ̀ rẹ ti sọ. Kọ́dà nínú tí mo fẹ́ fi kún èyí tẹ́ ẹ sọ tó ṣe déédéé ń tẹ́ ẹ sọ. Òun ni pé kí bàbá ó lè mọ̀ wípé social media eré máa dé ni o. Ayé ń retí kọ́mẹ́ǹtì yín o. Ayé ó bu yín o. Wọ́n sọ̀kò mọ́ yín o. Wọ́n purọ́ mọ́ yín o. Níjọ́ tẹ́ ẹ bá ṣèṣì fèsì. Ẹ má gbàgbé tí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ tí mo sọ lónìí ló lọ́pọ̀ mára wọn o. Ní fi ń fọ̀rọ̀ òun jẹ́rìí ọ̀rọ̀ òun. Ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan. Wípé ipò yín kọ́ lẹ̀ ń lò, ipò gbogbo àwọn.
èsì kan lọ́dọ̀ yín. gbogbo àfáà Ìlọrin àtẹ̀tí jáde àtẹ̀tí jáde àtàwọn onímọ̀ ńláńlá tí wọ́n lámìláaka tí wọ́n wá gbà fọlọ́run pẹ̀yìn lọ́lọ́run tì síwájú. ẹ fèsì ilẹ̀ fọlọ́run ọba tí máa ti pìlẹ̀ ọ̀rọ̀ mọ̀ parí ọ̀rọ̀. ìfọ èsì lásìkò tí ò yẹ kẹ́ ẹ fèsì yóò kó èrè bá àwọn tí wọ́n ní àbáwátá ni. Masha Allah, Ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀. Àmín. Ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá fún ẹ̀yin tẹ́ pẹ́kẹ́ tó dédé tẹlifíṣàn yín. Òní ni ìjókòó yìí ń kí bàbá wa ọlọ́lọ́ọ̀bá Ìlọrin, bàbá wa tí wọ́n jẹ́ àfáà Àlímì àgbà fún wa nílùú yìí lónìí. Masha Allah. Kú oríire lórí Imam tuntun tí Ọlọ́run yàn fún wa nílọrin. Àwọn ni wọ́n yàn, Ọlọ́run ló sì darí ẹ̀mí wọn láti lè yàn. Àfihàn náà kí bàbá wa Imam àgbà tuntun kú oríire lórí àyè tán yàn wọ́n sí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí lo àyè yìí. Àmúni a pè é lọ́jọ́ ọ̀mọ̀ràn léyìí tọ́ wá sí wa lẹ́mìí pé ẹ ti dá síwájú gbogbo wa kọ́dà bàbá wa ọlọ́lọ́ọ̀bọ̀ Ìlọrin wọn ó síwájú látẹ̀lé wọn láti máa kírun lẹ́yìn yín. Kí ni ìwà tẹ́ ẹ máa hù tí Ọlọ́run ó fi já sí pé congratulation táwọn èèyàn ń wí tí ó fi ṣẹ lára yín bó ṣe ṣẹ lára bàbá tó lọ àtàwọn tó ti lọ síwájú? Bàbá tó lọ jẹ ní age of 33, bàbá wa Imam àgbà. Wọ́n sì lo ààyè náà fún 43 years. Wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run àti 76. Ọlọ́run ó jẹ́ kẹ́yìn ọpẹ́ jù bẹ́ẹ̀ lọ. Àmín, àmín. Ẹ bá wa farabalẹ̀. Kí ni àwọn ìwà tó yẹ kẹ́ máa hù? Àwọn náà láti analyze. Ẹ dákun, ẹ gbìyànjú kẹ́ ẹ lò ó. Kó ṣe pé bàbá wa Imam kó ṣe pé etí wọn náà fi gbọ́. Ká má jẹ́ àwọn kan ó fetí tí wọ́n gbọ́ fẹ́nu wọn sọ fún wọn. Wọ́n lè YouTube ẹ gbọ́ láti lẹ̀. Lórí etí yín ni kẹ́ ẹ fi gbọ́. Ẹ má gbọ́ wọn ni wọ́n ní. Mo sì fẹ́ bẹ̀ yín ló kọ́ Ọlọ́run bí tílé ayé dé lónìí yìí. Àwọn tẹ́ ẹ̀ ránṣẹ́ wọn máa jíṣẹ́ káàkiri. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú social media. Àwọn ọmọ data boys tí wọ́n ń cover social media yìí, àwọn ń ṣèyún fún orí ara tiwọn for personal benefit. Ẹ má jẹ́ wọn lò yín lòkulò. Ẹni tẹ́ pé kọ́mọ cover event yín, event tẹ́ ẹ̀ gbé sórí social media kẹ́nìbọ̀dì mọ̀ bá yín gbé sí. Wọ́n fi ń bàlújẹ́ ni o. Èyí tí wọ́n fi ń ṣe dáadáa fún olùkótó nǹkan. Ọlọ́run ọba yóò bá a ṣamọ̀nà yín. Ọ̀rọ̀ kù tá a fẹ́ sọ torí ẹ̀yin nìkan kọ́rọ̀ kan, ọ̀rọ̀ kan àwọn aráàlú, ó kan àwọn ọmọ kéwú, ó kan àwọn àfáà nínú ìlú yìí tá a fẹ́ gbà wọn náà nímọ̀ràn lórí bí wọn ó sì máa lò pẹ̀lú yín àti bẹ́yìn náà ó sì máa lò pẹ̀lú wọn. Ẹ pàdé wa ńjọ́ mẹ́jọ lórí ètò yìí. Àlejò wa pàtàkì tí wọ́n bá wa kí bàbá wa Chief Imam tuntun kú oríire tí wọ́n sì fún wọn nímọ̀ràn tí wọ́n sì kí bàbá ọlọ́lọ́ọ̀bá Ìlọrin kú iṣẹ́. Àwọn náà ni Dr. wa Ibrahim Abubakar Ẹlẹ́kẹ́, ọ̀jọ̀gbọ́n nínú àwọn àfáà tí wọ́n jẹ́ ọ̀dọ́ nínú ìlú yìí. Ọlọ́run jẹ́ ṣe pẹ́ o. La ilaha illallah. Tó bá dijọ́ mẹ́jọ insha Allah ẹ tún pàdé wa. Ìmọ̀ràn tó ní tá à ń mú wá yìí àti èyí tá a tún máa mú wá gbogbo àwa jàmáà mùsùlùmí ló wà fún. N ta sọ fún bàbá wa Chief Imam lọ ẹ̀ka wa náà máa lò ní wá. So kọ́lọ́n kó ṣamọ̀nà gbogbo wa. Ká fi gbé e délé ọlá ilé ọlá tí ṣe Aljannatul Firdaus. Ọlọ́run ó sì bẹ́ẹ̀ fún wa. Ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Amin. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.